Mo sọ ní nǹkan bí ọdún mẹ́ta ń sìn wípé ìgbà tán ti pa Àfọ̀njá tán làwọn Fúlàní ti pọ̀ ní Ìlọrin. Ilé àwọn Fúlàní tó wà ní Ìlọrin jẹ́ 92 compound. Ní àwọn Fúlàní tó wà lọ́rin. Àti bẹ́ẹ̀ náà ti ń wọ ìlú kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá. Kò sí ìlú kan tó wà nílẹ̀ Yorùbá tí Fúlàní ò sí mọ́ nísìn báyìí. Kódà ibi tọ́lọ́run tún ní ààyè gba Fúlàní dé nílẹ̀ Yorùbá 47 sẹ́ríkí ìlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní báyìí. So Èkìtì ní sẹ́ríkí Fúlàní lẹ́kìtì, wọ́n ní níjẹ̀bú, wọ́n ní ní Èkó, wọ́n ní ní Ọ̀yọ́, wọ́n ní ní Ìbàdàn, wọ́n ní ní káàkiri gbogbo ìlú ó jẹ́ 47 tí wọ́n ní sẹ́ríkí káàkiri. So tí wọ́n bá lé sẹ́ríkí Gàngán kò ní Gàngán ní Ìbàràpá tó padà sí Ìlọrin, àwọn sẹ́ríkí yòókù ń kọ́ sótẹ́sì tán wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí pé àjẹ́ndà àwọn sílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí táwa ń rò. Wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni torí pé tẹ́ bá wo àkọọ́lẹ̀ èyí tán ti kọ láti 1902 wọ́n ti kọ kalẹ̀ pé àwọn ò dúró láti gba Ìlọrin nìkan o, gbogbo ilẹ̀ Yorùbá làwọn fẹ́ sọ di Fúlàní. So ìdí rèé tí sẹ́ríkí Fúlàní fi sá wá sí Ìlọrin. So báyìí ni sẹ́ríkí Fúlàní ti wọ Ìlọrin, but láàrin ìgbà tó wọ Ìlọrin yẹn láàrin ijọ́ mẹ́wàá kò tiẹ̀ tó bí ọ̀sẹ̀ kan tó wọ Ìlọrin wọ́n jí Aláàjì Àtẹ́rẹ́ gbé náà jí gbé, wọ́n tún jí àwọn ẹlòmíì gbé láàrin Ìlọrin, wọ́n jí baálẹ̀ Sókótó gbé nílọrin. So wọ́n bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn gbé nílọrin. So nǹkan tí ó ṣẹlẹ̀ ní Southwest tán fi ń lé wọn náà ló tún padà sí Ìlọrin padà. So bí ọ̀rọ̀ sẹ́ríkí ṣe wà ní Ìlọrin, but àwa tó ń gbọ́ fìfì ní sí pé sẹ́ríkí o wọn ló tuntun kò nílọrin. Ojúṣe mi ni gẹ́gẹ́ bí Chief Imam Yoruba nílọrin láti defend àwọn ẹ̀yà mi kí aburú má ṣe wọn. So ìgbà tí mo gbọ́ pé sẹ́ríkí wá sí Ìlọrin, ó ní mo ti pe àwọn oníwèé ìròyìn pé gbogbo Fúlàní tí bá ń wọ̀ lọ́rin o kí Kwara State government kó mójútó wọn ò kọ́ra pé kó mọ ibi tí wọ́n bá ń gbé torí pé tán máa ń ṣaburú láti pé torí pé ibi ọmọ iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe ní Ìlọrin tán fi ń rọ́ wá sí Ìlọrin torí pé kò sí ààyè ibi tán ti lè máa da ẹran jẹ ní Ìlọrin. So tẹ́sí torí pé àwa tá a wà nílùú àní faramọ́ kí Fúlàní ó jókòó tì wá lọ́rin kó máa wá jí àwọn èèyàn gbé bọ́n ṣe ní Southwest, kó máa wá kidnap àwọn èèyàn, kó máa gba ransom lọ́wọ́ wọn, kó máa dú àwọn èèyàn bọ́n ṣe káàkiri lọ Haúsá, àwọn ò ní faramọ́ ńlọrin. So gẹ́gẹ́ bí ojúṣe mi apẹ̀gbọ́ àwọn Yorùbá tó wà ní 12 local government àjọṣe mítìnì ìpapọ̀ ìpè àwọn ò ní faramọ́ kí Fúlàní ó dúró, àwọn esme kó dúró nílọrin kó máa wá kó ìnira bá wa bí wọ́n ṣe kó ìnira bá wọn ní Southwest. Ṣé rí iṣẹ́ mi kò yẹ kí n mọ tún join activities kankan bí àjàngbara nílẹ̀ Yorùbá, but àyà lè sáré wọn ló kọ ẹni tí ó wẹ̀yìn fún un. Gbogbo àwọn ọmọ Yorùbá tọ́jọ́ mọ́ lọ́rin wọ́n ti kú tán. So General Karim Adisa tọ́jọ́ Yorùbá pélé níbẹ̀ ló jẹ́ òkú, Governor Lawan Abacha níbẹ̀ ló jẹ́ òkú, Oníyangí òkú, Babátúndé Alánàmú òkú, Alákàsímù Agbéyangí òun náà kú. So gbogbo àwọn tọ́tọ́ fi Yorùbá tó wà nílọrin kú, àwọn tó wà ní Kwara South náà tọ́gẹ́ bí Ọláwọyí, gbogbo àwọn yẹn náà jẹ́jẹ́ ẹkùnrin gbogbo wọn ti kú tán. So ìgbà tí ó mọ̀ wá pé tá bá wá ní ká máa wo lẹ̀ yìí pé kí kọ́mọ́sẹ́ nìkan tí ó tó dìde mọ́ ìyá ọmọ jẹ Yorùbá lọ, wọ́n wá fi ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo sẹ́gbẹ́ kan, wọ́n wá mójútó láti pé láti fi defend àwọn èèyàn mi. So ìmọ̀ defend àwọn èèyàn mi ló jẹ́ kẹ́rù ọmọ bá Fúlàní nílọrin nísìnyí tọ́lá àwọn Fúlàní mọ̀ pé tí mo bá ṣe nǹkan nílọrin ìpè kò sí ìyá láyẹ ẹni tí ó lè rí ìwò burú tí ó lóun fẹ́ àtàkì Yorùbá nílọrin nígbà tí mo wà nílọrin báyìí. So ẹ̀rù ọmọ bà wọ́n, so kálukú náà fi ọwọ́ gbé ọwọ́ wọn. Àfẹ́ tí ó bá fẹ́ sọ ìyàwó rẹ̀ di opó, tí ó sọ ọmọ rẹ̀ di ọmọ òrukàn, tí wọ́n lóun máa àtàkì Yorùbá nílọrin torí pé ilé Yorùbá tó wà nílọrin jẹ́ 6019 compound, òun náà ni ilé Yorùbá tó wà nílọrin. Bọ́ọ̀ ní ṣe àhà láwọn Fúlàní tí ò ju 92 compound lọ tí wọ́n máa lóun máa dúnkòkò mọ́ Yorùbá nílọrin, so mi ò ní faramọ́. Ìdí rèé tí mo fi ń gbìjà àwọn ọmọ ìyá mi. Èmi ò nílé méjì tí mo ń gbé náà, mo sọ fún ní Táíwò Road nílọrin. So street ọjà ìyá yẹn náà ni ọ̀dọ̀ mi wà ní palace mi wà tí mo ń gbé torí pé tí èèyàn bá ń gbé ẹ̀yìn ìlú bàbá tẹ̀ nílé mi sẹ́yìn ìlú èèyàn lè bọ́t àárín ìlú lè aṣáájú gbọ́dọ̀ máa gbé torí pé ẹ tó bá ń gbé aṣáájú tó bá ń gbé àárín ìlú bí nǹkan kan bá ṣẹlẹ̀ lóru àtọ̀sán àwọn èèyàn rẹ̀ ó sáré wá bá pé tó bàbá o etí ó ṣẹlẹ̀ rèé o báyìí. So èmi tèmi o mo dúpẹ́ f'Ọlọ́run o torí pé bí ìbá rìn lọ́sàn-án àtòru so this person kò sẹ́dìbọ̀ tí ó lóun pé ó fẹ́ gbé náà wojú ẹkùn. So this pé àgbà chief mọ̀ bí ìbá wọn làbí pé bòròró kan wà dáná kọ́dà ní òde tí mo lọ̀nà lọ́kọjá tí mo débì kan lẹ́gbẹ̀ẹ́ Tàwárì
táwọn sọ fún mi gbà pé àwọn kan máa ń dáná bí mo ní páàkì sẹ́gbẹ̀ẹ́ títì so mo fẹ́ tọ̀ kí tiẹ̀ wà á ti ń dáná o so tiẹ̀ pé Yorùbá lè yàn so gbà tẹ́lẹ̀ wọn sọ pé àwọn burú ṣé àdìgbà náà pé òun kó bọn lọ ṣé bọn ní ayọ̀ sẹ́mi ni àbádà àbí yóò ní òun ní kíní kan so gbogbo yẹn àyẹ̀ ti ju gbogbo yẹn lọ so láàrin Ìlọrin mo free láti rìn dáadáa láti lè rìn bí ó wù torí pé kò sí anybody tó lè dúnkokò mẹ́mẹ́ so dẹ́yìn mo fi ń dá gbogbo ọmọ Yorùbá ní Kwara náà lójú pé láti sin lọ kò sí anybody tó lè dúnkokò mọ́ àwọn náà ní Kwara kò sí tí ń jẹ́ mẹ́rẹ̀tì nínú constitution tí wọ́n ń pè ní òfin Nàìjíríà nǹkan tí Yorùbá sì ti sí nínú òfin Nàìjíríà mi ò lè list gbọ́ tí ń jẹ́ mẹ́rẹ̀tì mi ò mọ̀ tí ń jẹ́ mẹ́rẹ̀tì torí pé o emirate ò sínú òfin tí federal government gbé kalẹ̀ each local government kọ̀ọ̀kan lọ́gbọ́rọ̀ ní traditional ruler rẹ̀ so Moro local government àwọn ọba tó wà ń bẹ̀ máa jẹ́ 10 ọba Ṣàó ọba Jẹ̀bà Ṣáàdú Mọ̀lété Ejido Gari gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ nù Àṣà local government àwọn baálẹ̀ àtọba tó wà ń bẹ̀ wọ́n jẹ́ 27 so baálẹ̀ Àfọ̀n ààrẹ Òfìgèlé ààrẹ Ògèlè tó fi dé rí baálẹ̀ Bùdó Ẹ̀gbá àti baálẹ̀ Alápá tó fi dé rí Òkèsọ̀ gbogbo Ládùbá ni tó fi dé rí Ògbóndórókò wọ́n jẹ́ bí 27 gbogbo àwọn baálẹ̀ tó wà ń bẹ̀ so àwọn tó jẹ́ baálẹ̀ ẹ̀bẹ̀ àwọn ni ẹ̀yà Yorùbá tèmi èmi ò mọ̀ tí ń jẹ́ mírètì tó rẹ́ mírètì sínú constitution ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá tí ó wà ní diaspora nílùú òyìnbó torí pé àwọn ni wọ́n kọ́kọ́ gbé ìgbésẹ̀ akin yẹn kó tó pé ó wà lẹ́mìí àwa tá wà ní ilẹ̀ Yorùbá náà ní Nàìjíríà but wọ́n rán wa létí pé wàhálà ló lé àwọn kúrò ní Nàìjíríà táwọn fi lọ sí ìlú òyìnbó àwọn wa tó wá fẹ́ kó nílùú òyìnbó náà káwọn tó padà sí ìlú Nàìjíríà káwọn wà nínú ìnira kí ni ìnira òun bẹ̀ ni pé kò sí fọkànbalẹ̀ fún wa ní ìlú Nàìjíríà mọ́ àìsí fọkànbalẹ̀ fún wa ní Nàìjíríà ni pé kéèyàn gbéra nísìn láti ìlú Ìlọrin kó lóun lọ sí ìlú Ọ̀fà láàrin kìlómítà 56 kìlómítà sí Ọ̀fà ẹ̀rù ọmọ bá torí pé àìmọye ìgbà ni wọ́n ń jí àwọn èèyàn gbé náà sì ń dáná tá bá wá ń dáná yìí kò sí nǹkan tó mú fún àwọn máa sọ pé Fúlàní yìí náà ni ọba Sókótó sì ti mention rẹ̀ nígbà bí ọ̀sẹ̀ méjì sí pé tá bá mú àwọn tí ń dáná 10 Fúlàní 7 ni wọ́n bá ń bẹ̀ so ó túmọ̀ sí pé àwọn náà mọ̀ pé ìran wọn àwọn Fúlàní ìran tí wọ́n kó ìnira bá wa ní Nàìjíríà nù ẹ̀kejì ń bẹ̀ gọ́vnà odidi gọ́vnà state òun gan náà ò ní ìfọ̀kànbalẹ̀ lérí security gọ́vnà Borno àwọn Fulani'S àtàwọn Boko Haram wọn àtàkẹ̀ so wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣùtẹ̀ so ní tí wọ́n fi mú ọdún gọ́vnà state tí ò fi ní fọ̀kànbalẹ̀ tí so àwọn táwa wà nílùú táà ní security àjẹpá àwọn náà ní fọ̀kànbalẹ̀ ìdí rèé tá fi wá péjọ sí ìlú Ìbàdàn ní 2019 ní August 22 gbogbo ẹgbẹ́ Yorùbá tí ń lọ bí 140 ní àpéjọ sí ìlú Ìbàdàn èmi gẹ́gẹ́ bí chief mọ̀mọ́ Yorùbá wọ́n invite mi wá láti Ìlọrin so kàn kí wọ́n sọ pé ta ló dá ká mú ní olórí nílẹ̀ Yorùbá so la fi wá rí pé Professor Banji Akintoye òun ni leader Yorùbá so ìgbà tí Professor Banji Akintoye tí mo ti nominate ẹ̀ sí pé òun ni ó jẹ́ aṣáájú ilẹ̀ Yorùbá ìgbà ní ilẹ̀ Yorùbá ti ní ìdàgbàsókè ibẹ̀ náà ṣe wá lọ sí United Nations náà lọ gba certificate UNPO mi ní pé a múra láti kó ní ìlú Nàìjíríà a fẹ́ dá Oòduà Republic lẹ̀ kò sí ní ta bá fi dá Oòduà Republic lẹ̀ ni pé a kó ní Nàìjíríà yìí kò sí anybody tó lè sọ so díẹ̀ sí nípa pé kọ́kọ́ gbàgbé pa pé ní ẹ̀ tó bá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń ṣòṣèlú láàrin wa tẹ́ ẹ jọmọ Yorùbá tẹ́ ń wá senator governor àtakò yín o but ara ti ní Yorùbá a kó ní ilẹ̀ Nàìjíríà a dá Oòduà Republic ilẹ̀ so Oòduà Republic ta fẹ́ dálẹ̀ o tí wọ́n pé Oòduà Republic la ń fẹ́ láti Jẹ̀bà tó fi dé Ìlọ́kọjà tó fi dé Onitsha state mẹ́wẹ̀ẹ̀wá ọmọ Oòduà ló ní so gbogbo local government tó wà bẹ́ẹ̀ ọmọ Oòduà ló ní so Oòduà Republic yóò wáyé pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ìdùnnú kò sí ìyà ńlá yẹn tó lè lè ká mọ́ lé Oòduà Republic kò sí anybody tó lè stop. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.